أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلينا معهم إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. Akira wa kú dédé àkókò yìí, abẹ́lọ́n subhanahu wa ta'ala kó mọ́sá gbogbo ọdún lórí dáadáa. Naam, ẹ̀jẹ̀ kọ́kọ́ gbé láti bẹ̀rẹ̀ báyìí. Nígbà tí mo ṣe fídíò tí mo ṣe lánàá tí mo post ẹ̀ jáde, mo wá rí àwọn ìpenisákìyèsí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ṣe. Èròǹgbà mi kìí ṣe láti mú àfáà Aribidesi bú àbí láti wá òpin ní kí n wá yẹ̀yẹ́ rẹ̀ àbí kí mo fẹ́ wá tàbùkù rẹ̀. A'udhu billahi, kò sí tí mo fẹ́ gbà mẹ́. Àfáà Aribidesi tá ń sọ̀rọ̀ nípa àwọn yìí láwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn, mo rí nínú nǹkan tí wọ́n fi hàn mí wípé àfáà máa ń ṣí ẹ àwọn prógámù nǹkan báyìí, wọ́n ń ṣe àwọn prógámù kan báyìí tá a ṣe. Wọ́n nífẹ̀ẹ́ in tó wà ń bẹ̀ náà ni, in tó wà ń bẹ̀ wù wọ́n náà ni. So ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn tó bá lè ṣí ẹ nǹkan tí èèyàn bá ń ṣe, òun kọ́ lókù tí èèyàn wá rò pé bí a èébú àbí kankan rárá. Bákan náà ni wípé ní ọ̀rọ̀ dáwà tá ń sọ yìí, ọ̀rọ̀ mímọ̀ tá ń sọ, kò dìgbà tá a bá tó búyàn ká tó mọ̀ wípé ní dáwà ọwá di nǹkan àtẹ́wọ́gbà àbí kò di nǹkan àtẹ́wọ́gbà. Ó dà pé nẹ́tíwọ̀kì ibi tí mo wà yóò fẹ́ dà, ẹ jẹ́ kí n rà pàrọ̀ ayé mi. Náà tí a bá ti gbà bẹ́ẹ̀, gbogbo tó bá jẹ mọ́ bí ìtàbùkù yàn àbí ìṣe àrífín sí yàn àbí wípé ó fẹ́ mọ bú àfáà òun ni, ìgbà tí ò sí nǹkan tó fẹ́ sọ nú ọ̀rọ̀ mọ́, ó fẹ́ mọ mú àfáà náà bú ni. Gbogbo nǹkan tó bá jẹ mọ́ bẹ́ẹ̀, arákùn mọ̀ bí àfáà ká má bínú torí Ọlọ́run. Gbogbo ń tó bá jẹ mọ́ bíi pé ìṣe àrífín àbí bó ti yẹ kó gbé kalẹ̀ kọ́hun tí kò wá mọ̀rọ̀ sọ ni, tó bá jẹ mọ́ bí ebúnú nǹkan tí mo sọ kọjá yẹn, kí àfáà má bínú. Àfáà Aribidesi jazahullahu khairan nítorí àwọn ìsọ̀rọ̀ wọn àti àkíyèsí táwọn yẹn pè wá sí. So torí pé tán bá pín yẹn náà sákíyèsí, ọ̀dà kí yẹn ọmọ gbọ́. Ẹ̀yin tẹ́ pé wá sákìsí náà jazakumullahu khairan, kọ́lọ̀ bá ní dúpẹ́ fún yín. Ẹjá wá kò lórí gúnbẹ̀ ń kàbọ́ sí orígun ẹlẹ́ẹ̀kejì, òun náà ní ọ̀rọ̀ ń pa àwọn ahadith tí àfáà mú wá. Kó tó ìpàdọ̀ táwọn ahadith yìí, mo láwọn pọ́ìntì kan tí mo fẹ́ kán mọ́ sínú àwọn ọ̀rọ̀ wọn. Aláàkọ́ ń bẹ̀ ní wípé ní àfáà sọ wípé àwọn sọ pé lọ́dọ̀ ọ̀tá wọn o, in táwọn gbọ́ yéré, in tí àwọn sì ṣe ìṣàfijọ́ ọ̀rọ̀ bíi kìyàsù lé lórí rẹ̀. Akramakumullah, ẹjá béèrè wípé ìntàn pé ní al-indiyya bí mazhabi ló ṣe jẹ́, mazhabi àfáà, mazhabi onímímọ̀ tí wọ́n wá kọ̀nsídà rẹ̀ láti fi dá kinní kan tó wà nú ẹ̀sìn nù kọ́kọ́ síná, àbí láti fi gba kinní kan wọlé tí ò sí nú ẹ̀sìn kò kọ́kọ́ síná. Táfà wọn bá tẹ̀ wá fẹ́ gbé tiẹ̀ náà wá, bóyá nítorí wípé ní kò mọ wípé lẹ́gbẹ̀ẹ́ kan ìgbàgbà wà tó fẹsẹ̀ múlẹ̀. Obi, bá mi palẹ̀kùn ìdẹ́ bá mi ti wíńdò yìí torí ariwo àdá yẹn. Tó bá ti wá gbé tiẹ̀ náà kalẹ̀, àwọn tán máa ń ṣerú nǹkan báyìí, mujtahid òun náà máa ń pè wọ́n. Ní sì máa níbi téèyàn bá ìmọ̀ ẹ̀sìn yìí dé tí ó tó dó ipò al-ijtihad, gẹ́gẹ́ bí nǹkan tí àfáà wa Aribidesi táwọn náà mọ̀. Ẹ̀sáwọn ti wá dé level yẹn ni wọ́n fi lè sọ̀rọ̀ nǹkan báyìí. Èyí wọn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní wípé istinbatu tí àfáà ṣe lábẹ́ ibi tí wọ́n gbé lọ́hun nazariyan, tá a bá gbé ilẹ̀ ní nazaru pé ní ókè o, a sọ wípé ní kayawmin waladatu ummuhu, wípé ẹni tó bá lọ hajj tó ṣe hajj tó jẹ́ pé hajj rẹ̀ hajj dáadáa ló ṣe, Ànábì ni yóò ṣeré padà wálé bí ọjọ́ tí ìyá rẹ̀ bí látara kò lẹ́ṣẹ̀.
ǹjẹ́ àìlẹ́ṣẹ̀ rẹ̀ ń ó wá sọ ọ́ di ẹni tí àdúrà rẹ̀ ó máa gbà tó bá ti bẹ lọ́wọ́n ọba wa tá a bá gbé gbàgbọ́nrin wípé tọ́lọ́run bá ṣàforíjìn fún yàn torí pé nínú kan tí máa ń dènà ẹ̀ṣẹ̀ náà ni àti máa ń dènà gbígbàdúrà náà ni ẹ̀ṣẹ̀ wà ó yá ọlọ́run ṣàforíjìn fún yàn sí next ní wípé ní gbogbo tó bá fẹ́ wájú ọlọ́run náà ni ó mọ̀ sọ tí ó mọ̀ rí bẹ́ẹ̀ rárá eléyìí ni ó mọ̀ túmọ̀ tí wọ́n pé àfáà padà níbi àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ mú ń bọ̀ wá bẹ́ẹ̀ jazakumullahu khairan pé wọ́n padà wọ́n tààrọ̀ já bẹ̀ẹ̀kan tó tààrọ̀ já yẹn ẹja mú kí ní ìpadà wípé ní nọ́zọ̀rù yẹn tẹ́lẹ̀ fi wò yẹn ǹjẹ́ nǹkan tó lè wọlé ni pẹ̀lú pé ẹni tọ́lọ́ ṣàforíjì fún tó lè bẹ lọ́hùn ẹgbọ́ tí yóò bẹ lọ́hùn tọ́nà wa lè dá lóhùn pẹ̀lú àdúrà tó bá ṣe tí yóò bẹ lọ́hùn tọ́lọ́wọ́n dá lóhùn pẹ̀lú àdúrà tó bá ṣe sọ wá túmọ̀ sí pé tọ̀ bó ṣe dé yìí ó ti dá láṣẹ o ó ti dẹ̀ pé ẹ lọ́ọ́ bá yọmọ sọ̀dá fún àdúrà yọmọ gbà rárá ọlọ́run lè gbogbo nǹkan lápapọ̀ lábẹ́ mọ̀ṣíà ọlọ́run ni èyí lè tọrọ àforíjìn kò dá lójú sọ́lọ́run foríjìn àbọ́lọ́run ò foríjìn ókè pẹ̀lú nọ́ọ̀sù yìí pé ní ọlọ́run foríjìn nìyàn àbí sọ wá ṣúọ̀ pé ní tó bá bẹ ọlọ́run kó òun fẹ́ nǹkan ọlọ́run ó fún ni ọlọ́run ni wa ma tasha'una illa an yasha Allah àwọn afọ́ ní àkídà wọ́n ní wa kulluhum gbogbo wa lápapọ̀ lábẹ́ fífẹ́ ọlọ́run àtàkọọ́lẹ̀ rẹ̀ láwà èyí wọn lórígun bẹ̀rún ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní pé nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wọ́n nígbà táwọn àti àfá ẹ̀sìn ni wà Ustadh Abulfatah ipá àwọn jọ sọ̀rọ̀ wọ́n wá ní pé tí dókítà sọ yẹn wọ́n ṣe ní saddan lidhari'a ká fi pẹ̀ka ọwọ́ burúkú tí ìrókò lè yọ ní ẹjẹ́ túbá wọn ìpé saddan lidhari'a ká fi pẹ̀ka ọwọ́ burúkú tí ìrókò ooru rẹ̀ lè yọ yìí ni pé ní ká fi dènà àwọn àbàjẹ́ tó lè tara rú nǹkan bẹ́ẹ̀ jáde ní dókítà fi sọ tó bá jẹ́ pé ní udhuru tẹ fún ọ̀rọ̀ yẹn nìyẹn àwọn sọ fún yí pé ní lákọ̀ọ́kọ́ náà ádámù wurudi nas kò sí ẹ̀rí fún wípé ní gbígbàdúrà ń bẹ lẹ́nu ẹni tí ọba darí hajj dé tí ọba ti sẹ́rí fún tá a bá ṣe wá fi sádù zẹ̀ríyà fún ọwá jẹ́ méjì àmọ́ ká ní pé sádù zẹ̀ríyà ni wọ́n fi sọ rárá o sádù zẹ̀ríyà ká nígbà náà ká fi pẹ̀ ká ń tí kì ní ilé dá sí òun kálùkù ní padà mọ́ sọ wípé ní ẹ tá a bá worú nǹkan báyìí ní ọ̀rọ̀ ìsìntẹ́lẹ̀ ń ṣe yìí náà ọmọ lè lídì sí nǹkan báyìí ẹ̀sìn já káwọ́ kó mẹ́ka mọ́ sí wọn iṣẹ́ ẹ̀sìn báwọn wọn kìí ṣe ẹ̀sìn báwọn eléyìí tí mo wí yìí kìí ṣe ìkọ́rọ̀ sẹ́nì kankan lẹ́nu ìṣe àlàyé ọ̀rọ̀ ni kájọ mọ̀ gbọ́ bẹ́ẹ̀ so èyí ò lórígun bẹ́ẹ̀ ni ẹja wa bọ́ sí orígun tí àfa Aribidesi wa ń sọ wípé ọ̀dà o ẹ fún àwọn lẹ́rìí kan dàrẹ́kìtì tọ́lọ̀ wí àbítà nẹ́bì rẹ̀ wí wípé ẹ̀ntọ́ bá darí hajj dé kọ̀ láṣẹ lẹ́nu ya subhanallah àfáwò ní mímọ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́yìn náà sọ mùdírù níyí barakallahu fikum ìbíbi náà ṣe kéré mọ̀ yìí ana mùdírù wa ibnu mùdírù ní mí ọmọ mùdírù tún lè mí náà èyí ò kọ́ ni ta fẹ́ lò so ẹjẹ́ kọ́kọ́ gbé orígun ìjẹ́ mùdírù ilé ẹja sọ tó jọ́rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ tó yẹn tóun náà bá kọ́ àwọn ọmọ tí ń pọ́n lálùkùránì tó bá kó wọn jọ lé kéwù tiẹ̀ náà mùdírù lòun náà so lẹ́bù kìíní yẹn inter expect nínú pé èèyàn jẹ́ ìdáríyá nígbà míì wọ́ọ̀dù mùdírù ibi tẹ́ gbà lérò sí ni ẹja fi yẹn jọ ọ̀rọ̀ báyìí gẹ́gẹ́ bí tó jẹ́ mùdírù ìjẹ́rú ọ̀rọ̀ báyìí ló yẹ kí ẹ sọ pé ẹ fi dá ọ̀rọ̀ padà wípé ẹ bá mú mẹ́rin kan wá o nínú ọlọ́run wí ànẹ́bí rẹ̀ wí tí ó sọ fún wa pé tó bá darí hajj dé o kò láṣẹ lẹ́nu tó bá ṣe pé ní báwọn ní ká ṣe jọmọ wí ìta fi bàjẹ́ ní ẹ̀sìn ọ̀pọ̀ gan. akẹ́wò sunsun ní ẹnìkọ́kàn ní gbótọ̀ lóòótọ́ ọlọ́run sọ wípé ní ọmọ èèyàn òun ṣe é léwọ̀ èèyàn gbọ́dọ̀ fẹ́ ọ̀dọ̀ ọmọ ń kọ́ fún wa lẹ́rìí pé ọmọ o èèyàn ò lè fẹ́ àbí ọlọ́ni hurrimat alaykum ummahatukum àwọn ìyá yín àṣẹ wọn léwọ̀ lẹ́yìn lórí ẹ gbọ́dọ̀ fẹ́ ìyá yín tó bá ní ìyá òun kọ́ ìlìjádà kò sáà sẹ́rí fún
tó wá ní pé ẹ lọ fún mi lẹ́rìí tó sọ fún wa wípé ìyá àyá náà èèwọ̀ ni a gbọ́dọ̀ fẹ́ ṣe pé tẹ́ ẹ bá sílẹ̀kùn bẹ̀ wọ́n lẹ̀ ń tá padà máa dá lẹ́ ń bẹ̀ wọ́n lágbára bákan náà ni pé ní adamul udum àbí adamul ma'dum jàre adamul ma'dum in tí ò sí ńgbà tá a bá ti rí nígbà tá a bá ti rí ẹgbọ́n in tí ò sí nínú ẹ̀sìn nígbà tá a bá ti rí kò túmọ̀ sí wípé ní ká wá ló lè wà nù nǹkan tí ò sí tá a wá rẹ́rìí fún kò sí rẹ̀ kò túmọ̀ sí pé ó lè wà nù báwọn aklan kódà ká sọ ní logically wà náà sọ̀nù ká tún wá fẹ́ rí ẹ̀sìn náà gbé afáwọn nǹkan kọ̀ọ̀kan tá a bá débi àdáàtì àwọn tó bá jẹ́ bí nǹkan àádá àláàdá wa àfi tẹ́ ẹ bá fẹ́ sọ fún wa pé alálàájì tó dé ó láṣẹ lẹ́nu o nínú àláàdá wa ńlẹ̀ wa láti gbà bẹ́ẹ̀ á wà ní pé tẹ́ ẹ bá gbà nù àádá yín ẹ lè tì bọnú ẹ̀sìn torí hajj ṣíṣe iṣẹ́ ìbádà iṣẹ́ ẹ̀sìn ìsìláàmù ni. lórí eléyìí mo tún ní nǹkan míì tí wọn ó tún fi kún nǹkan náà ní wípé ní àfáà wa ń sọ wọ́n tún padà tún sọ ni wọ́n tún sọ lójú kí n fẹ́ sún wáyé wọ́n sọ pé ní tẹ́nìkan bá lè rí imú wá ìbájẹ́ sálàfí àwọn jọyìn sàlàfíà rẹ̀ bójú ní súnà àwọn jọyìn ní súnà rẹ̀ astaghfirullah alazim ọlọ́run kò ṣàánú wa ọlọ́run kò mú wa lórí dáadáa irú àwọn nǹkan báyìí kọ́ ní ẹ̀mọ́ gbé ìtọ́ bá jẹ́ òdodo a kì í gbé e lórí pé mo fún ọ ní condition kò lè bá rí báyìí tí èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ èèyàn ń jọ àwọn tí ò lẹ́sìn nù ẹjá gbé lákọ̀ọ́kọ́ ẹ̀rí pé ní wọ́n ní kinní yìí kò sẹ́rí fún ẹni pé kán lọ mú ẹ̀rí tó ní kò sí wá nígbà tí èèyàn fẹ́ mọ jọnà mùrúsù nù ní táà Nábì Ibrahim sọ fún pé ní ọlọ́run mọ jókòó di ọlọ́run mọ ń pa òkú ní ẹ̀rí náà lè ṣe bẹ́ẹ̀ pé irú nǹkan ní sí yàtọ̀ sí ara wọn gan èyí ò lórígun bẹ̀ wọ́n orígun ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ náà ni pé ní àfáà ni pé ẹni tó bá ti rí mú wá àwọn sì jọyìn rẹ̀ ẹ jẹ́ ń pa kíyèsí wa síbí yìí náà Imam Malik rahimahullahu ta'ala lọ́jọ́ kan wọ́n wà lórí ìjòkó ẹnìkan wá bá wọn wá ní Málíkì jájọ sí fàúnfà Málíkì ní tá bá ṣe fàúnfà yìí tó bá borí kí ní ó ṣẹlẹ̀ ó ní àwọn ọmọ tẹ̀lé òun ni wọ́n Málíkì ní ọ̀dá tí mo bá wá tẹ̀lé ọ tá bá jọ ń lọ tá bá tún wá rẹ́ lòmíì tóun náà bá tún wá bó rẹ́mi fàúnfà ńkọ́ ọlá tẹ̀lé ni wọ́n Málíkì ní ìwọ lẹ̀sìn rí oyí ọ ẹ̀sìn tèmi yé mi rahimallahu Malikan ọ̀nà bá ní kẹmọ́ Málíkì so lórí gun bẹ̀rún báhùn ẹjá padà síbi tá ń bọ̀ wá padà àwa sọ wípé ní ṣe wa idha lam yujad táà bá tẹ̀ wá rí ẹ̀rí hùn fahal yakunu dhalika dalilun ala jawazihi sọ́bọ́ túnmọ̀ pé kì ní wọn tọ́nù nìní kò tọ́ náà láíláí kò lè tọ́ nínú àádà kò tọ́ àfi nínú àádà ipe nígbà táà ti rẹ́rẹ́ fún nọ́ẹ̀sìn o ipe kì ní èèwọ̀ ni o aládà wá sí ní àmọ̀lò àwọn afá ní wal aslu fi àdátina al-ibaha ìpìnlẹ̀ nínú àwọn aládà wa ni pé ẹ̀tọ́ ni tá a bá ti rí pé ní kò sí nǹkan tó pa á láṣẹ pé ká má dé díẹ̀ nínú ẹ̀sìn Islam bákan náà yìí tó bá wà nílẹ̀ lápapọ̀ tá a lè máa lò Ọlọ́run sọ pé huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a ìpìnlẹ̀ nù ní táfi máa rí ẹ̀rí pé eléyìí èèwọ̀ orígun bẹ̀rún nìkan láti máa sọ wípé nígbà tí ò ti sẹ́rí fún a lè máa lò ó àmì ìta ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀sìn Ọlọ́run ni a fẹ́ fi kún nù a fẹ́ rà mọ́ nù táàbà sí rà mọ́ Ọlọ́run ká sọ fúnra wa pé ní am lahum shuraka shara'u lahum minad-din ma lam ya'dhan bihi Allah ẹ̀dàkùn sí àlàyé mi yìí kílẹ̀ nítorí Ọlọ́run mo fẹ́ kálàyé wọn kílẹ̀ ni o mo fẹ́ kálàyé náà kó kílẹ̀ ẹ̀dàkùn tó bá kílẹ̀ mo fẹ́ mọ̀ Ọlọ́run ni am lahum shuraka torí tá bá ní pé ní tálàlájì bá ti dé ó ti dá láṣẹ tá bá yà fẹ́tẹ̀ mọ èèyàn ń gbà tọ́rọ̀ di bó ṣe dà yìí ni alal itlaq bẹ́ẹ̀ ti jùúlẹ̀ ń àbí ó ti dẹ̀ntí gbígbàgbà ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ ṣe jùúlẹ̀ yìí in tẹ́ fi kún un a jẹ́ pé ìbádà tọ́lọ̀ ṣe un ó ti mú wá fún pé ó ti dẹ̀ntí gbígbàdúà ń bẹ lára rẹ̀ gbígbàdúà tó wà lára rẹ̀ yìí ẹ sọ fún wa ẹ̀rí tó mú kìíní nìwá tó dẹ́sìn Ọlọ́run nìyẹn Ọlọ́run am lahum shuraka shara'u lahum minad-din ma lam ya'dhan bihi Allah ẹ dákun torí Ọlọ́run ǹjẹ́ wọ́n láwọn alákẹgbẹ́ kan tí wọ́n wá fún wọn lófin nú ẹ̀sìn tí wọ́n fún wọn láwọn òfin kan nú ẹ̀sìn tọ́lọ́run yọ̀ǹda bẹ́ẹ̀ so ní orígun bẹ̀rún náà
àfáà wa bákan náà wọ́n wá tààrọ̀ já wípé ní in táwọn gbà lérò pẹ̀lú àṣẹ òun náà ní istijaba jazahullahu khairan wípé ní wọ́n padà tún ṣe lẹ́lẹ̀kejì yìí ká ní látàlá kọ̀ọ̀kan náà bá ti sọ ni orígun míì ní nǹkan tájọ máa fà á wá jẹ́ pé orígun hadithi fẹsẹ̀ múlẹ̀ àbí ò fẹsẹ̀ múlẹ̀ ìjà lẹ́rí àbá lẹ́rí kí má bàa gbàgbé jẹ́ ti síwájú báyìí nígbà táwọn àfáwà Aribidesi tán kó àwọn ẹ̀rí nìwá èmi expect pé ní hadith tí wọ́n kọ mú wá hadith tá Nábì sọ pé ní thalathu da'awatin mustajab àwọn àdúrà mẹ́ta kan gbé tó ṣe pé ní direct ni Ọlọ́run máa gbà Ọlọ́run máa ṣe kí ni Ọlọ́run máa gbà Ànábì alákọ̀ọ́kọ́ da'watul musafir àdúrà ẹni tí ń ṣe ìrìn àjò ẹlẹ́ẹ̀kejì àdúrà òbí ẹlẹ́ẹ̀kẹta àdúrà ẹni tá a bá yàn jẹ tá a ṣe zulmu fún tá a ṣe èrú fún ẹja wa padà a wà padà wípé nítọ̀ àwọn tí wọ́n lọ hajj yìí ìrìn àjò mímọ́ tún ni tiwọn ó yẹ kán lè ní istijaba a wà sọ pé bẹ́ẹ̀ ni wọ́n ní nígbà tán bá ń bẹ lọ́hùn tí wọ́n àti ìwálé torí gbà téèyàn bá ń bẹ nírìn àjò ní ọmọ jẹ́ onírìn àjò kìí sí ìgbà tó bá padà délé rẹ̀ tó mọ̀jọ́ nírìn àjò mọ́ fa idha aada ila qawmihi dhahaba anhu ismu safar orúkọ pé nírìn àjò wọn ti lọ́nu ni lọ́fà tó ṣe wípé ní nígbà tí Umaru ń ṣèrìn àjò lọ Ànábì ní Umaru ní mọ́ gbàgbé wa o níbi dáadáa àdúrà rẹ̀ Allahu akbar sallallahu alayhi wa sallam torí Ọlọ́run ìwọ tó fẹ́ kára jẹ́ ọ ṣàdúrà fún ọ àbẹ́ntóhun náà rìnrìn àjò kọ̀ wá ní mọ lórí alálàájì mọ́ á wá tẹ́ pé gbogbo ẹni tó bá ti ṣe ìrìn àjò tí ẹ bá ti ṣe ìrìn àjò máa ṣe yà gbogbo ṣe ìrìn àjò lọ yìí dákun mọ́ gbàgbé wá náà àdúrà rẹ o so hálù condition tí onírìn àjò wà òun ló ṣe kí ni òun ló fún un láǹfààní òun ló fún un ní ipò kó lè ṣàdúrà kádùn ọgbà nígbà tó bá ti wá darí dé kọjá lálàájì mọ́ lọ́fà tó ṣe pé Ànábì tọrọ lọ́wọ́ Umaru pé ní má gbàgbé wá nú àdúrà rẹ̀ nígbà tó sì dé padà Ànábì ò pé ọyá ṣàdúrà fún wa gbígbàdúrà ń bẹ lẹ́nu rẹ̀ káládìsì náà bá mú wa ní bá ti yanjú ẹ̀ náà nìyí àmọ́ òun fẹsẹ̀ múlẹ̀ bí tí mi lọ ní pé kálóhùn náà bá kọ́ mú wa òun tó fẹsẹ̀ múlẹ̀ dá wọ́n wà sahih àdìsì tó fẹsẹ̀ múlẹ̀ ni àmọ́ àwọn àdìsì tí àfa wa padà wá kà bí wọ́n ṣe pọ̀ tóun gbogbo ẹ̀ pátápátá àdìsì dọ̀ífù ni hadith dọ̀ífù ni ẹjá máa mú lẹ́yẹ kọ̀ọ̀kan wọ́n ní hadith àfáwà Umar radiyallahu anhu wa arda ọ̀rọ̀ bá ní yọ́ ní sí Umar fa wọ́n ní mọ̀ Umar sọ̀hábà Nabi àwọn ní pé mawqufun ala Umar ìpín ní hadith mawqufun ni kí tó máa hadith mawquf ọ̀rọ̀ tí sọ̀hábà sọ àbí àdúrà tí sọ̀hábà ṣe barakallahu fikum àdúrà tí sọ̀hábà ṣe wípé Ọlọ́run bá ní foríjìn alálàájì àtẹ̀ntálálàájì bá foríjìn àbí Ọlọ́run ó foríjìn èyí tó dájú ni wípé níta bá ṣe wákìfù rẹ̀ lórí sọ̀hábà kò ní jẹ́ nǹkan tá mọ̀ ẹ̀sìn lé lórí èyí wọ̀n bá wọn ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé eléyìí tó bá fẹsẹ̀ múlẹ̀ ni o ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé ní kìíní yóò fẹsẹ̀ múlẹ̀ alákọ̀ọ́kọ́ hadithu mursalu ni kí o túnmọ̀ mursalu kí o túnmọ̀ mursalu ẹsẹ̀ oúnjẹ rẹ̀ wọ́n nígbà fáwọn ibi dísìnà pé hadithu dọ̀yìnfù ni tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan tó wá mú wa mọ́ tó hadithu dọ̀yìnfù fi ṣẹ̀ rí hadithu mursalu ni ẹni tó gbà wá mujahidu ni kò bá Sayyidina Umaru lágbàlagbà ó wà lọ́mọ ọdún 2 ní Umaru kú lórí tó wá gbalẹ̀ ní Umaru ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé nínú chain of transmission yìí bákan náà Laythu ibn Abi Sulaym bẹ̀m̀bẹ̀ ọgbẹ́ àfáà kan náà ń pè báhùn àfáà náà ijtama'u ala tad'ifihi gbogbo àwọn àfáà oní hadith onímọ̀ jarh wa ta'dil fẹnukò wípé ní eléyìí da'ifu ni so lórí kò ń kọ́ asteric hadith ń kọ́ ọkọ̀ lọ́nà kò sí lò rẹ̀ rí ẹlẹ́ẹ̀kejì hadith Abu Hurairah radiyallahu anhu wa arda táwọn náà sọ ní hadith Abu Hurairah yìí bákan náà òun náà lẹ̀ Imam Bayhaqi gbà wá Imam Tabarani gbà wá àtàfáwà Hakim òun gẹ́nà kọ́kọ́tì àfáwà Hakim an-Naysaburi nínú Mustadrak ala Sahihayn bẹ́ẹ̀ ni àfáà sọ wípé ní àwọn àdísì kan bẹ táwọn tí wọ́n jẹ́ àwọn àfáà Imam Bukhari Imam Muslim gbà wá àmọ́ wọn sínú Sahihu méjèèjì
àfáà fẹ́ ṣàlàyé pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan táwọn àfọ ní hadith sọ fún wa àmọ́ wọ́n nítorí pé àfáà tètè kú kò rí sẹ́ni parí àwọn àfáà wa tọwọ́ bọ̀ lẹ́yìn wọn bí Imam Zahabi rahimahullahu ta'ala tí Imam Zahabi yẹgẹ pẹ̀lú ó tún wá láwọn tààlíkù míì táwọn àfáà mi náà tó ṣe lẹ́yìn náà yìí pé ní kìíní yóò fẹsẹ̀ múlẹ̀ náà ni nírò tí yóò fẹsẹ̀ múlẹ̀ nu tíra àfáà wa Abu Abdullahi ní Saburi òun náà nírú hadith yìí náà nítorí yìí pé náà tó gbà wá wọ́n pẹ̀ nìkan ní àfáà ṣẹ̀ríkù mẹ́mbẹ̀ ẹ̀yìn wẹ̀ ni bákan náà ni pé ṣẹ̀ríkù tán yẹn pé wahima fihi àfáà wa Ibn Adi fil Kamil wọ́n sọ ń bẹ̀ wípé ní wà mú ní mistake rẹ̀ ọ̀tọ̀ ní hadith tí ṣẹ̀ríkù fẹ́ ká ọ̀tọ̀ lè tọ́ka ní hadith Abu Hurairah lórí gun bí òun náà ní pé tí yẹn bá ṣe hajj tí ó sọ̀rọ̀ bàjẹ́ tí ó sọ̀rọ̀ dọ̀tí lẹ́nu yóò padà wálé bí ọjọ́ tí ìyá rẹ̀ bí kìí ṣe wípé ní Ọlọ́run foríjì alálàájì forí tẹ́ntàlájì bá tọrọ àforíjì fún nínú àdísùn bákan náà àyàfà kan bẹ̀ tó ń pè ní Hussein al-Marwazi Hussein al-Marwazi yìí káì tó bá dàbí ìsìgbà wá ọmọ astẹ́ríkì ẹ̀ lọ́tọ̀ ni ẹ̀tún wa gbọ́ bákan náà bàbá Albani rahimahullah wọ́n ní àdísì yìí àdísì Abu Hurairah àdísì dọ̀ífù ni wọ́n sọ bẹ́ẹ̀ ní Sahih at-Targhib wa at-Tarhib ẹ̀dá mọ̀ tó afáàná tó padà tó wá kó ti hadithi kan wọ́n wá dá a padà sọ́dọ̀ ìkánnú àwọn àgbàlagbà afọ́ onímọ́dàbí Shafi'iyya hadith yẹn dẹ̀ ní Imam Ahmad ibn Hanbal gbà wà ní Musnad wọn kí ni hadith náà ní pé ní wọ́n ní tó bá ti pàdé alálàájì fasallimu alayhi sálámà sí wọ́n sọ fi ihu bà á lọ́wọ́ sọ fún kó tọrọ àforíjì fún ọ kó tó di pé yóò wọlé rẹ̀ tó rẹ̀ ń ta àforíjì fún ni hadith tá a wí yìí tí àgbàlagbà afọ́ onímọ́dàbí Shafi'iyya tí wọ́n kó tì yìí ẹnìkan bẹ́ẹ̀bẹ̀ wọ́n pè ní Muhammadu ibn al-Baylamani àfáà yẹn muttahamun bil wadi' wọ́n pè ẹni tí máa ń hun àdíìsì ni ẹni tí máa ń hun àdíìsì ni ẹ̀tì rí báyìí nísìnyí alhamdulillahi rabbil alamin èyí ò náà lórí nǹkan àdíìsì náà òun náà tún lọ ó tún wá kó àdíìsì míì táfà wá tún kó tì wípé ní yughfaru lil haji wọ́n máa ń forí jẹ alálàájì wọ́n lè mọ́ ní istighfar lahu lil haju àtẹ̀ntàrà alájì bá tọrọ àforíjì fún ní Dhul-Hijjah ni wọ Muharram wọ Safaru wọ 20 ọjọ́ nínú Rabiul Awwal àfáà wa lọ mọ́ wípé eléyìí làwọn àgbàlagbà ńlẹ̀ wa ni wọ́n ṣí tí wọ́n pé bá bí 41 days àwọn àgbàlagbà jazahumullahu khairan kọ́lọ̀ bá ní kẹ́ wọn kọ́lọ̀ bá ní ṣàforíjì fún wọn kọ́lọ̀ bá ní san wọ́n lẹ́san dáadáa ibi tí wọ́n bá dé yìí iná làwá ti gbé èyí náà ń pè ní legacy continue àjẹ́pọ̀ takú sójú kan àwọn àgbàlagbà yìí kò túmọ̀ sí wípé ní wọ́n lè ṣe mistake naam torí wọ́n ṣe ma'sum àmọ́ wallahi àbú wọn àtàbùkù wọn wal iyadhu billah ọmọ lẹ́yìn tó bá lásíwájú ọ̀dá òun gangan ní ọ̀dá tó rásíwájú ló bí ara ẹ̀yìn lẹ̀ àmọ́ lópin ìgbà tó bá mú wa ilé family house kọjú sí mi kọjú sí ọ a change ẹ̀ padà aṣọ bùbá ṣòkòtò kẹ́ńbẹ̀ fìlà abetí ajá díẹ̀díẹ̀ ń dínkù nù múra wa à ń fi nǹkan míì pààrọ̀ rẹ̀ ẹ dákun tó bá débi ẹ̀sìn Ọlọ́run ńkọ́ ká má bàa ya àwọn tọ́lọ̀ sọ pé ya'lamuna zahiran fil hayati dunya ayé nìkan ló yé wọn ọ̀dà kẹsì ní òye wa àti wípé náà àwọn àgbàlagbà wọn gẹ́ pẹ̀lú kò sẹ́ni tí máa tọrọ wípé ní Ọlọ́run jẹ́ kóhun ju ọmọ òun lọ wọ́n máa tọrọ wípé ní Ọlọ́run já àwọn ọmọ owó jù wá lọ ni àfáà tó bá ṣe wípé ní abárí tààlíkù fikún tí wọ́n bá dé nì tá a bá fi kún ó túmọ̀ sí pé àdúrà wọn gbà lé wa lórí nù ní kọ́lọ̀ bá ní kẹ́ wọn aṣíwájú dáadáa ni wọ́n jẹ́ fún wa dédé tó yí wọn ní ẹ̀sìn wọn fi sin lọ́hùn ni ẹ̀ńtẹ́rì bá wá dé fún tó wọn bá wá lò wàláhì kọjọ wọn torí pé wàláhì wọn dáa jù wá lọ inú ẹbọ lọ́pọ̀lọpọ̀ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìsìláàmù sì dé wọ́n sì gbà á tá a bá wà ní ìsìláàmù tá a bá tún wá rà lékún àlàyé tá a bá wá gbà awọ́ sì jù wọ́n lọ nù ni àbí kí ni túmọ̀ àdúrà wọn ọlọ́npàá náà adẹ́bọrẹ́ gbé súnà nẹ́bìgá rẹ̀ bídíà ṣetáni ilẹ̀ Allahu Akbar ibi tó bídíà sí irú nǹkan tá ń sá fún un tó wà lẹ́yìn náà ní pé ní ẹ mọ̀ pé ẹn tó darí hájìdé ní gbígbàdúrà lẹ́nu torí bídíà lẹ́fẹ́ lọ́mọ lọ́rùn yìí tẹ́bá sì ti lọ́mọ lọ́rùn àwọn àgbàlagbà ní bídíà àṣetáni ẹ̀rí wọn ṣàfitì bídíà sọ́dọ̀ mùsùlùmí tó gbádùn wọn ṣàfitì bídíà sọ́dọ̀ àwọn sọ̀hábà nẹ́bí àwọn àgbàlagbà mọ̀ dá púpọ̀ náà bá ní kẹwọn ẹja mọ̀ sọ hadith eléyìí tá a wí yìí àdínúrì àwọn náà gbà wá nínú tí àwọn tán pẹ̀lú al-mujalasa àmọ́ Yasinu Zayyat
tó wà náà tó gba hadith yìí wáyé gan òun gan fúnra rẹ̀ da'if ni àfáà wa tún wá kó ti hadith Muawiya ibn Ishaq al-Qurashi òun náà bákan náà ìmáàmù kílókọ rẹ̀ ń jẹ́ ìjẹ́ Abu Hanifa ní musnad wọn ni àbí Abu Ja'far at-Tahawi ní musnad inú Ma'ani al-Athar àmá hadith ń ṣá hadith mursalu ni hadith mursalu ni kò sí sàhábà ńbẹ̀ níbo lẹ́nu tí wá pàdé Ànábì ẹni tó sì pàdé Ànábì ní kí sàhábà ló gbà wá lẹ́nu Ànábì ẹni tí ó bá sàhábà ni ẹlẹ́ẹ̀karùn òun náà ni hadith pé alhaju maghfurun lahu wa liman istaghfara lahu ila insilakhil mahram àbí muharram wọ́n ní alálàájí o ẹni tá àforíjì ni ẹni tó náà bá tún wá tọrọ àforíjì fún ẹni tá àforíjì lẹ́ni náà títí tí muharram ó fi kásẹ̀ ńlẹ̀ hadisi ó wà ní musnad Abu Hanifa àmọ́ òun náà kọ́ murisalu ni ẹni tó gbà wá kò bá sàhábà nẹ́bí ọlá nẹ́bí ká fún direct ni láti bó síbò ọ̀nà ní jìnà irọ́ ọlọ́pàá ni irú àwọn kan báyìí wọ́n máa fi ń da hadisi nù ni ẹ̀dá wa padà wá ẹ̀dá tó wá ṣàlàyé díẹ̀ ọ̀dà àti gbọ́ ò wípé ní istijaba ni gbígbàdúrà ni iná là ń rí fáàsì ń bí àṣẹ tá à ń sọ àbí pé ìtọrọ àforíjì ni àwọn àdísì yìí sọ fún wa ìtọrọ àforíjì ẹ rí pé ní àdísì ń gan bí gbogbo ò sí fẹsẹ̀ múlẹ̀ yìí náà lórí ìtọrọ àforíjì ní ń dálé lórí àbí alhamdulillah ẹ dákun torí Ọlọ́run níbo la ti wá sọ ọ́ di wípé gbígbàdúrà ń bẹ lẹ́nu rẹ̀ sáà ti fi kún wáhùn ó yẹ ká fi mọ̀ lórí pé ní ẹni tó bá darí hájì dé o ẹni tó lọ foríjì ni tóun náà bá tún wá tọrọ àforíjì fún yàn wọ́n foríjì ẹni ìhun kọ́mọ́ jù bẹ́ẹ̀ náà lọ ipe gbígbàdúrà tá a fún lórí ìtọrọ àforíjì nìkan ni o ká fi mọ̀ bẹ́ẹ̀ kẹsẹ̀ wá mọ̀ kọ́ àwọn nǹkan míì tẹ́ sọ bí sádùn tẹ̀ríyà kẹwàá mọ̀ fi àwọn náà kún àmọ́ tẹ́ ẹ bá ní pé rárá ẹ àmọ́mọ́ rẹ̀ fílmọ̀ tọ́ líbi wálé àmání ni ipe gbogbo nǹkan ló kó sínú kí ìsàforíjì nìkan ẹ wà fún wa lẹ́rìí torí pé a lè gbọ́n ju Ọlọ́run àtànábì ẹ̀ ló ń bí ẹ̀sìn wọn a wá bèlé àwọn àhádìsì yìí náà ni wọn ò fẹsẹ̀ múlẹ̀ yìí lil amanati al-ilmiyya di mú wá lọ́wọ́ parí ara àwọn kan tí wọ́n sọ pé ní Hassan ibn Hajar rahimahullahu ta'ala afá ibn Hajar wọ́n ní wọ́n sọ nù tírà kan tán pé ní Mukhtasaru Zawaidi Musnadil Bazzar ní volume ẹlẹ́ẹ̀kejì page 439 wọ́n sọ ń bẹ̀ wípé ní hadithi kan láwọn hadithi yìí pé hadithi náà dáa àmọ́ kí ni ọ̀gọ̀rọ̀ àwọn àfá bíi Imam Ibn Rajab al-Hanbali al-Imam al-Bayhaqi al-Imam Ibn Hajar al-Haythami àti bàbá Albani tó sí yìí kí gbogbo wọn sọ da'aful hadith hadith wọn fẹsẹ̀ múlẹ̀ àtàwọn tó síwájú wọn bí afá Ibn Adiyyi nítorí àwọn al-Kamil àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bó ṣe rí ní orígun bẹ̀ wọn nù. Naam lọ́wọ́ gbẹ̀yìn kíní kan wá ń dá wuyewuye lẹ̀ tí mo gbọ́ lẹ́gbẹ̀ẹ́ kan kí ni nǹkan náà ni wípé àwọn kan lọ́ọ̀rọ̀ wọn mọ́ wípé ní Dr. Sharaf náà bá ṣe máa ń sọ àwọn ọ̀rọ̀ wọn ẹ̀rí orígun ibi tí wọ́n gbé dé yìí èmi kọ́kọ́ ní àwọn nǹkan kan mo fẹ́ ká jọ gbọ́rọ̀ yìí dáadáa. Naam alhamdulillah tòun ti bí yóò ṣe rí inú mi tí ó sì mà níyàn mi kò lè sọ wípé ni mo pẹ̀lú àwọn àdáwò dókítọ̀ ìpè náà tí ò láìkí dókítọ̀ ni mo wà a'udhu billah àdúgbẹ́ fọlọ́hun so ó sì lójú ìgbà tó ọmọ bá mi sọ̀rọ̀ wọn tí mi ò ní fún ọ láwọn excuse ní nǹkan tán bá ṣe òun náà ló sì dáa jù lọ́fàá pé ní lórígun wípé ní Dr. Sharaf tó bá béèrè lọ́wọ́ ọkàn ju èsì ilẹ̀ ni èmi sọ fún ọ wípé nítorí pé ní àwọn àwámù náà sì náà ń béèrè lọ́wọ́ wọn náà sì mọ̀ fún wọn ní reply bẹ́ẹ̀ èyí wèé ní wípé ẹ̀fẹ́ wọn ti pọ̀ jù àwàdá ti pọ̀ jù èmi sọ fún ọ wípé ní ẹni tó bá fẹ́ ṣe lecture 1 hour 2 hour àbí jù bẹ́ẹ̀ lọ yóò lè fàwàdà sí díẹ̀díẹ̀ kán bà mọ́ sú àwọn èèyàn ẹni ọ̀yọ̀ kan wá lákìísí rẹ̀ àbótí wọ́n tó wá sọ díjọ́ pé ní wọ́n pè wọ́n láfà TikTok wọ́n yọ kíní fídíò wọn káàkiri èmi fún wọn lẹ́sìkíìsì wípé ní ọmọ ṣeéṣe kó ṣe pé nítorí pé bàbá wa yìí ó dà pé lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn ló ń lẹ̀ Yorùbá
àbí ẹ tún jáwò lójú mi náà kìí àwọn nìkan làwọn èèyàn ń gbé fídíò wọn sórí TikTok ọláwọn kan tí mo kálẹ̀ yìí àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà nínú ń tá a mọ̀ àti ń tá a gbọ́ lẹ́nu àwọn àfáà àtàwọn náà tí wọ́n jẹ́ àfáà wa ni wípé kò sínú májẹ̀mú pé ẹni ilẹ̀ ní gíga nídìí ìmọ̀ ẹ̀sìn kọ́ wá ṣe wípé ní ẹni tí ò ṣe ẹ̀tọ́ rárá kò lè pè sákìyèsí kò sì sínú májẹ̀mú ẹni tí ò tó ẹni gíga pé gbogbo ọjọ́ ayé náà mọ̀ fi correct ẹ̀ ó túmọ̀ sí wípé àwa mẹ́rin wá pé ní ẹ̀rí ni Ànábì Sulaiman alayhi wa ala nabiyina afdalus salati wa tamu taslim orúkúdà pé sákìyèsí ó ní inni ahattu bima lam tuhit bihi khubra wajituka min saba'i binaba'in yaqin ó ní Ànábì Sulaiman nítorí yóò tó mórí mo wá mú ẹ̀rí mo mú ìró tó dájú sákáwá láti ìlú Sábáì fún yín ẹ̀sẹ̀ yín ò lé ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam bá Ànábì ṣe tóun àwọn sàhábà ń pa Ànábì náà sákìyèsí ẹ wò lójú ogun Badar nígbà tí wọ́n lọ Ànábì ní bí ládùú sí ìkànnà àwọn sàhábà tán pé ní Mu'adh ní Ànábì ó ní ẹ dákun ṣe ń tẹ́ ẹ sọ yìí ṣé ẹ̀rí Ọlọ́run wí Ànábì rẹ̀ wí ní àbẹ́yìn lẹ́rù bẹ́ẹ̀ Ànábì mo rò bẹ́ẹ̀ Ànábì tó wá pé ilẹ̀ bá rò bẹ́ẹ̀ ẹ dákun tí Ọlọ́run àlè ìdóyìn nípa ọ̀rọ̀gbọ̀n àmọ́ pa rẹ̀ àlè ìdóyìn Ànábì rẹ̀ jáde tó wí ẹ wá wo iye ìgbàṣẹ́ iná ọmọ náà mọ̀ ń pa Ànábì tá bá ṣe báyìí kọ́ Ànábì tá bá ṣe báyìí kọ́ so lórígun bí wálìdù wa àfáà wa Dr. Al-Habib bàbá wa Dr. Sharaf mo fi ilé ipa kíyèsí dákùn tó lọ́wọ́ tọ́ba kọ́ọ̀tì ẹ̀ bí mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀ wá mo pè lé ipa kíyèsí mo pé ní kádàkùn torí Ọlọ́run àlùmọ̀ Ànábì ń ṣàǹfààní lára wọn pípọ̀ wọ́n sì ń ju ọ̀pọ̀lọpọ̀ kan lẹ̀ látara ìgbọ́rọ̀ sí wọn lẹ́nu Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run tún wá ṣe wọ́n lẹ́nu tó fún wọn ní kọ̀búùl àtẹ́wọ́gbà lọ́wọ́ àwọn èèyàn bí àwọn èèyàn sáà mọ̀ ń sọ pé wọ́n lé wọn náà tẹ́mi mọ̀ pé ní wàláhì wọn ò lè torí mọ́ dọ́dọ̀ wọn rí ẹni tó náà bá ti súnmọ́ òun náà rí pé wọn ò lè àmọ́ tóun tí báyọ̀ sọ pé wọ́n lé wọn náà àwọn èèyàn sì fẹ́ mọ gbọ́rọ̀ wọn èmi náà rọ̀ wọn kíkan dákun torí Allah ẹni tá a fẹ́ ṣàǹfààní lára wọn pọ̀ ju káwọn èèyàn mọ rọ́bìsì ó tọ́ ọ̀rọ̀ tí ń bẹ nínú ọ̀rọ̀ wọn pẹ̀lú àwọn àwàdà tó wà ń bẹ ju kí àwọn èèyàn mọ mú àwọn ojúlówó ọ̀rọ̀ wọn kí wọ́n mọ táàgì lọ́nà tí ó gbàdá so mo fi eléyìí ní tó gbà wọ́n lámọ̀ràn àmọ́ gẹ́gẹ́ bí àkíyèsí àlùmọ̀ Nábì àti tá a fẹ́ ṣe láǹfààní lára wọn wa huwa sayyiduna wa ustadhuna wa alimu min ulama'ina so abẹ́ Allah subhanahu wa ta'ala àtàwà àti wọn ọ̀nà bá ní tó ń kárí kò wá sí ó túmọ̀ sí pé wọn ò pé náà ni kò sẹ́ni tó pé tán nú ayé wallahil kamal wọ́n sì ṣe màásùmù náà láti rí lẹ́yìn náà lára wọn so ẹni tó wá fẹ́ tu ní tu bàjẹ́ ẹni tó fẹ́ tu mẹ́nu ni ẹni tó tu ní tu pa nífẹ̀ẹ́ wọn láfi ṣe lẹ́yìn náà òun náà tu dáadáa ń bẹ̀ náà nù ni so lọ́wọ́ gbẹ̀yìn mi mo tún sọ lẹ́yìn kẹsà fáà Aribidesi jazakallahu khairan kọ́nà bá san lẹ́sàn dáadáa wọ́n tààrọ́ já ń bí àwọn ọ̀rọ̀ kan ń bí eléyìí náà ta tún múlẹ̀ yìí náà àfáà tún wá sọ pé àwọn tún láwọn ẹ̀rí mi ẹ̀dá kẹfà wa kó jáde kájọ mọ́ ṣàǹfààní mọ̀ so lọ́wọ́ gbẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa jẹ́ bloggers náà tọ́kọ́ da ọ̀rọ̀ yìí pọ̀ mọ́ra wọn nù ni máa nù kí ni wọ́n ń pè ń onídàádúrà àbí kí ni náà òkè Láwùlá TV ẹ̀rọ àwọn ìbínú torí mo sọ lánàá náà yìí pé ní ìtọ́kọ́jọ létí tèmi nu onídàádúrà Láwùlá TV ni wọ́n ti fún náà sí ha àwọn náà fún náà sí ha ọmọ ìyá ni gbogbo wájọ jẹ́nu ẹ̀sìn kọ́lọ̀ mọ́jọ bàjẹ́ lánàá ọ̀rọ̀ mi le so lẹ́ni ìbáyìí ní sèmi náà padà wá fuqtu ila ma da'ani ilayhi al-umma ìtàwọn àdúmà níbi pàwà ní sáwà náà padà sídìí rẹ̀ wọ́n náà torí Ọlọ́run abẹ́ ọ tó bá ti pé ọlẹ́mì pé Islam náà lọ fẹ́ promote jazakallahu khairan torí Ọlọ́run mọ́ ìjọ mọ̀ dá wàhálà alẹ́ nípa ọ̀rọ̀ ọmọ dákun tí ọba clear sí ọ gbé wá lọ́nà béèrè báwọn náà sì mọ gbé wá náà nù ní nítorí bá sì clear kò sẹ́ni tá a mọ fi ṣe ẹ̀yẹ náà ló mọ̀ ká mọ̀ fọ́ sọ àwọn àfáà táwọn àfáà bá ti ṣubú àwa náà ṣubú náà nù àjámọ̀ kankan mọ́nu tá a bá ti pàfáà lónírọ́ sọ̀npá wa náà ta fẹ́ tẹ̀lé wọn náà wà náà irọ́ làwa náà ń tẹ̀lé nù ní so nítorí Ọlọ́run abẹ́ ọ Ọlọ́run tún gbogbo wa náà ìjọ́ mi èèyàn náà nìkan Ọlọ́run tún gbogbo wa náà ṣe àtàwa náà ta sọ̀rọ̀ tó lágbára lánàá yàtí gbogbo àwọn táwọn náà gbé káàkiri dákùn torí Ọlọ́run tí mọ́sálà bá ti délẹ̀ káyànjú ẹ̀ pẹ̀lú mímọ̀
ọlọ́run kọ́ mọ́sá kọ́kọ́rọ́ wọn tún wá ṣe ọlọ́run wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul Allahu akbar ọlọ́run ní ká mọ búra wa ọlọ́run tọ́rọ̀ bá ti débi fàǹfà ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ànábì rẹ̀ in kuntum tu'minuna billahi wal yawmil akhir tẹ́ ẹ bá nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọ̀tọ́ dálì kìyàmẹ́ dhalika khayrun wa ahsanu ta'wila abẹ́lá subhanahu wa ta'ala àlùmọ́ ànábì ọlọ́run ṣàṣewà lẹ́yọ̀ kan lórí tí ọlọ́run ọba fẹ́ lórí ìlànà ànábì rẹ̀ mọ́tò wa ká mọ́kùn ọ yẹlẹyẹlẹ gbogbo bí ní a ti ń bá mùsùlùmí náà ayé ọlọ́run sábà fi dẹ̀kun sí Gaza ládàsá lẹ́sà àwọn lúmínà ọlọ́run bá ní fún wọn ní ìborí ń bẹ̀ bá ní fún wọn lọ́kàn balẹ̀ ó gbọ́n àkọ́kọ́ lọ́sẹ̀ fún ọlọ́kàn balẹ̀ wájú ká lè ṣẹ̀sìn lẹ́gbẹ́ ọlọ́run sì yọ́nú sí wa Rabbana atmim lana nurana waghfir lana innaka ala kulli shay'in qadir ọlọ́run mọ́sà sọ wa níbi ká máa fi tí ò sí inú ẹ̀sìn ká máa fi kún mọ́sà sọ wa níbi ìfẹ́ àfẹ́jù tá a máa nífẹ̀ẹ́ àwọn àfáà wa tá nílé pé wọ́n ṣàkíyèsí mọ́sà sọ wa níbi ìfẹ́ inú tí ó gbé àwa náà tí wọ́n pa àwa náà ṣàkíyèsí tá nílé gbọ́ ọlọ́run ọba wa arinal haqqa haqqan warzuqna ittiba'ahu ọlọ́run dákun mọ́sà fò tọrọ hàn wá tọba tún wá fi ràn wá ọlọ́run dákun mọ́sà jí ká lè tẹ̀lé wa arinal batila batila ọlọ́run ìbàjẹ́ járí pé bàjẹ́ rèé warzuqna ijtinabahu ọlọ́run dálé jìnà sí o rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa salli wa sallim ala muhammadin abdika wa rasulik wa ala alihi wa sahbihi wa man walah wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh